kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ àìkú ọjọ́ 29 oṣù kẹfà ọdún 2025. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni májẹ̀mú ìdòwòpọ̀ pẹ̀lú Ọlọ́run. Àkọ́sórí wa tarí nínú ìwé Kíróníkà kejì orí kẹfà ẹsẹ̀ 14, èyí tó kà báyìí wípé ó sì wípé Olúwa Ọlọ́run Ísírẹ́lì, kò sí Ọlọ́run tí ó dàbí rẹ̀ ní ọ̀run tàbí ní ayé, tí ń pa májẹ̀mú mọ́ àti àánú fún àwọn ìránṣẹ́ rẹ̀, tí ń fi tọkàntọkàn wọn rìn níwájú rẹ̀. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí. Nínú Bíbélì kíkà tòní, obìnrin ará Súnémù gbìn sínú ayé Èlíṣà léraléra títí ó fi ronú ohun tí ó lè fún un padà. Lẹ́yìn ọ̀rẹ́yìn, ó gba ìbùkún tó yí ayé rẹ̀ padà. Mo kọ́ nínú ìtàn yìí pé tí o bá bùkún ìránṣẹ́ Ọlọ́run tòótọ́, o ti wọnú májẹ̀mú ìdòwòpọ̀ pẹ̀lú Ọlọ́run. Ìwọ kì yóò sì nílò láti gbàdúrà nípa àwọn nǹkan tó nílò kí Ọlọ́run tó bá wọn pàdé. A ní ẹgbẹ́ kan nínú ìjọ Ìràpadà tí à ń pè ní ẹgbẹ́ májẹ̀mú. Olùṣọ́ àgùntàn Adébóyè ni wọ́n sọ nípa ìrírí wọn níbí. Àwọn wọ̀nyí ló máa ń gbé ọwọ́ mi sókè níbi ètò ìṣúná. Mo máa ń pàdé pẹ̀lú wọn ní ẹ̀ẹ̀kan lọ́dọọdún. Ní ìpàdé kan pàtó, Ẹ̀mí Mímọ́ ní kí n sọ pé ẹ̀yin tí ẹ̀ ń gbé ọwọ́ mi sókè, tí ẹnikẹ́ni nínú yín bá wà nínú gbèsè, Ọlọ́run yóò san gbèsè rẹ̀. Ọkùnrin kan láàrin wọn pariwo àmín sókè. Ó tó ẹni 50 ọdún, ó sì jẹ gbèsè gidigidi. Ní ọ̀sẹ̀ tó tẹ̀lé, ilé ìfowópamọ́ tó jẹ lówó pè é láti pàdé adarí wọn. Adarí náà bíi pé, arákùnrin, báwo ni ẹ ṣe fẹ́ san gbèsè yìí? Ẹ fún wa ní ìlàkalẹ̀ kí a lè mọ ohun tí a ó fi ṣiṣẹ́. Ó wo ọ̀gá adarí, ó sì wí pé, kódà tí mo bá ń san mílíọ̀nù kan fún gbogbo ọjọ́ tí mo ti lò láyé, mi ò lè san gbèsè yìí tán. Sí ìyàlẹ́nu rẹ̀, ilé ìfowópamọ́ padà sọ fún un pé wọ́n ti pa gbèsè rẹ̀ rẹ́. Mo gbàdúrà pé bàbá mi tó ní màálù lórí ẹgbẹ̀rún òkè, ìtàrí nínú ìwé orin Dáfídì orí 50 ẹsẹ̀ 10 yóò ṣe ní kíkún ju èrò rẹ lọ ní orúkọ Jésù. Àmín. Ábúráhámù ní òye májẹ̀mú ìdòwòpọ̀ pẹ̀lú Ọlọ́run. Lẹ́yìn tí ó lọ bá àwọn ọba 5 tí ó ń gbógun ti Sódómù àti Gòmórà jagun tán tó sì ṣẹ́gun wọn, ó fún Mèkíṣédẹ́kì, àlùfáà Ọlọ́run ọ̀gá ògo jùlọ, ní 10% gbogbo rẹ̀. Ìtàlẹ̀ nínú ìwé Genesis orí 14 ẹsẹ̀ 18-20. Májẹ̀mú ìdòwòpọ̀ yìí sún Ábúráhámù sí ìpele ọ̀pọ̀ yanturu tí kò sí irú rẹ̀ rí, débi pé nígbà tí ó darúgbó, Bíbélì sọ pé Ọlọ́run ti bùkún fún un ní ohun gbogbo. Ìtàlẹ̀ nínú ìwé Genesis orí 24 ẹsẹ̀ 1. Iṣẹ́ ìsìn Jóṣúà sí Mósè fi sí ipò ààyò Ọlọ́run láti kó àwọn ọmọ Ísírẹ́lì dé ilẹ̀ ìlérí. Ìtàlẹ̀ nínú ìwé Ẹ́kísódù orí 23 ẹsẹ̀ 11 àti Jóṣúà orí 1 ẹsẹ̀ 1-2. Bákan náà, iṣẹ́ ìsìn Èlíṣà sí Èlíjà jẹ́ kí ó jẹ́ akópa fún ìlọ́po méjì ìfàmì òróró yàn. Ìtàlẹ̀ nínú àwọn ọba kejì orí 2 ẹsẹ̀ 1-15. Olùfẹ́, Ọlọ́run fẹ́ kí o wá sínú májẹ̀mú ìdòwòpọ̀ pẹ̀lú òun nípasẹ̀ àwọn aṣíwájú ní ti ẹ̀mí tòótọ́ tí ó fi ṣe olórí rẹ. Bọlá fún wọn nípa fífún wọn, kí o sì gbárùkù tì wọ́n. Àti gẹ́gẹ́ bí obìnrin ọlọ́rọ̀ ará Súnémù náà, Ọlọ́run yóò bá àìní rẹ pàdé, kódà
kí o tó bí i. Ka àwọn ọba kejì orí 4 ẹsẹ̀ 8 dé 17. Bíbélì ní ọdún kan, ìwé orin Dáfídì orí 141 dé 150. Kókó ìṣe. Farajìn láti bùkún ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ kí o sì yanjú àwọn àìní kan nínú ìjọ rẹ. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣí orí ìrìn ti òní. Tí ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa láti máa pín ọ̀run ṣíṣí yìí lórí ayélujára, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ọ̀run ṣíṣí orí ìrìn sí 08065454551 kí ẹnìkan kó ké hallelujah.